Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gàlọ́ TV. Lánàá ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù kẹta ní ìgbẹ́jọ́ àfà Abdulrahman Muhammadu Bello tí wọ́n fẹ̀sùn kàn pé ó pa Hafsat Yetunde Lawal wáyé o, pẹ̀lú àwọn mẹ́rin míì tí wọ́n jọ fẹ̀sùn kàn wọ́n o. Ìgbẹ́jọ́ náà wáyé ní ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìdojúkọ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin. Ẹsẹ̀ ògbèrò lọ́gbà ilé-ẹjọ́ náà lánàá o, pẹ̀lú báwọn aráàlú ṣe yabo ibẹ̀ láti wá wo ohun tí yóò ṣẹlẹ̀. Láti ibi aago 7 òwúrọ̀ làwọn ọlọ́pàá ti dúró wámúwámú o, tí wọ́n sì dí ọ̀nà tó wọ ilé-ẹjọ́ náà pa. Onídàájọ́ SB Mohammed tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ náà ṣàlàyé fún àwọn afurasí náà nípa ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n o. Lẹ́yìn èyí ni agbẹjọ́rò ìjọba láti iléeṣẹ́ ètò ìdádó ìpínlẹ̀ Kwara Isa Sakere sọ pé iléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ náà ti tẹ́wọ́ gba ẹjọ́ ọ̀hún o láti gbé lọ sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara tó lágbára láti gbọ́ ẹjọ́ náà o. Agbẹjọ́rò àwọn òbí ọmọ tó di olóògbé AS Hussein ní òun faramọ́ ìgbésẹ̀ náà. Lẹ́yìn èyí ni afurasí Abdulrahman Muhammadu Bello na ọwọ́ sókè láti sọ̀rọ̀ tí adájọ́ sì fún un láàyè. Abdulrahman ní òun nìkan ṣoṣo ní ọ̀rọ̀ ikú Hafsat Yetunde Lawal kàn. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí Ọlọ́run ṣe kọ pé ọ̀rọ̀ ikú rẹ̀ yóò rí lórí o, nítorí pé lọ́jọ́ náà òun lọ bára oúnjẹ ni oúnjẹ tí yóò jẹ lòun lọ bára tó sì kú sí inú ilé kí òun tó dé ṣùgbọ́n ó ní àṣìṣe tí òun ṣe ni bí òun ṣe kún òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Abdulrahman rọ ilé-ẹjọ́ láti dá àwọn tó kù sílẹ̀ nítorí wọn ò mọwọ́ wọn ò mọsẹ̀ nípa ọ̀rọ̀ náà nígbà tí adájọ́ bi í léèrè ibi tí òkú Yétúndé wà, ó ní òun ti kún wẹ́lẹ́wẹ́lẹ́, òun sì mú àwọn ọlọ́pàá lọ ibi tí òun da èyí tó kù ara rẹ̀ sí. Ó sọ fún ilé-ẹjọ́ pé ọwọ́ nìkan ṣoṣo ló kù tí wọ́n bá nínú ilé òun Adájọ́ sọ pé òun kò lágbára láti tú àwọn afurasí yòókù náà sílẹ̀ nítorí ẹjọ́ náà kò sí ní ọ̀dọ̀ àwọn mọ́, ó ti lọ sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. Agbẹjọ́rò fáwọn afurasí tó kù tí wọ́n mú náà pàrọwà sí adájọ́ láti tú àwọn tó kù sílẹ̀ níwọ̀n ìgbà tí Abdulrahman ti jẹ́wọ́ wípé lóòótọ́ òun nìkan ṣoṣo lòun mọ̀ nípa ikú Yetunde Lawal. Adájọ́ ilé-ẹjọ́ SB Mohammed ti wá sún ìgbẹ́jọ́ síwájú di 20 oṣù yìí láti fagilé ẹjọ́ náà ní ilé-ẹjọ́ májísírèètì. Ó ní ìgbésẹ̀ náà yóò mú kí ẹjọ́ náà lè bẹ̀rẹ̀ padà ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara 20 oṣù kẹta ọdún yìí Lásìkò tí bàbá ọmọ náà bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Lawal ní ohun tí òun fẹ́ lórí ọmọ náà ní ìdájọ́ òdodo tó kì í dùn kó pọ̀. A ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gàlọ́ TV. Títí di ìgbà mìíràn tá ò fi rí àtayọ̀ pàdé, ẹ yáṣẹ́ o.